ọ̀rọ̀ ànábì náà ni ẹ̀yọ̀nbó ànábì kí n gbọ́. sallallahu alayhi wa sallam. ó ní mọ̀ngàṣà náà falẹ̀ ìsàmìnà ẹni bá ti dá wa kò sí nínú wa. ó ní ká má ṣe dára wa ká má ṣe yẹ̀yẹ́ ara wa. ká dìra wa mú ká fi ìmọ̀ ṣọ̀kan. mùmínì mùmínà ká má ṣe yẹ̀yẹ́ ara wa. ẹ̀yọ̀nbó ànábì kí n gbọ́. Ànábì wa mú ọmọ òtún dúró nínú àdìsí pé mọ́ni àmì làsọ́lì àǹfààní nọ́ọ̀sì. ẹni bá ṣe dáadáa ó ṣe fórí ara ẹni. èèyàn tó bá ṣe ká ó ṣe fórí ara ẹni. ire ló bá mọ̀ nílé ayé yìí tẹ̀síwájú. ìkà ló bá mọ̀ nílé ayé yìí ẹ̀sùn àké. torí ẹni ṣe rere láyé àgbẹ̀san. ẹni ṣe ká láyé àgbẹ̀san. ẹni bá ṣe méjèèjì ọlọ́run ló máa dájọ́. ànábì ó tún dúró yòǹbó ànábì dáadáa ni. ọlọ́run ọba tó dààmú wọn mọ̀ ọlọ́run gan ó ń ṣàṣàlátù fún ànábì ló fi sọ wípé iná làwọn mọ̀lá. ìkàtà o yusọlúnà àlànàbí ya àyùwálẹ̀ sí iná àmọ̀nù sọlú alẹ́ ìwà sẹ́límù tẹ̀sílímọ́. ẹni bá gbọ́ lọ́hùn gbọ́ tó bá gbà mú wọn mọ̀ gbọ́. tó dẹ̀ ń kírun wákàtí márààrún. ẹ bá mi sọ fún kó yá fàṣàlátù kún. kí ládàá ẹ lè pọ̀. lóní gbogbo mú mi nínà ẹ yòǹbó mú wọn mọ́. hasbunallah. gbogbo mú mi nínà ẹ yòǹbó mú wọn mọ́. ariwo kọ́ Ceesay mo ní Ceesay ò kó o fà ẹ̀yin èèyàn mi. èrè kìdímọ̀ mà ló ń jẹ abẹ́ orí bí. Ceesay ò kó o fà o ẹ̀yin èèyàn mi. èrè kìdímọ̀ mà ló ń jẹ o abẹ́ orí bí. Ceesay kì í gbà pé lágbájá lọ tá mi bó ti yẹ mọ́ gan. gbogbo èèyàn ló ń fà mọ́ra o ìwà ẹ̀ nìyẹn. mo ní Ceesay ò kó fà o ẹ̀yin èèyàn mi. Ceesay èrè kìdí mọ́ ọmọ ló ń jẹ o abẹ́ orí bí. ó ní ẹ máa bàbá Àrólé Sambo mo fẹ́ gbọ́ sí lẹ́ẹ̀kan sí. ice water. ilẹ̀ wípé Ceesay ò kó fà ẹ̀yin èèyàn mi ẹni pé ó yàtọ̀ kò papọ̀ mọ́ra wọn. èrè gidi mọ́mà ló ń jẹ́ ẹ̀yin èèyàn mi. ayégbàjẹ́jẹ́ làwọn fẹ́ dìde wá náwó ẹ wá sọ máa ń kílẹ̀. Ceesay ò kó fà o. ẹ̀yin èèyàn mi. èrè gidi mọ́mà ló ń jẹ́ o abẹ́ orí bí. ayégbàjẹ́jẹ́ òsùnmọ́ mi ní kíá. àwọn ọjọ́ musolókun aago lè dé kọ́lá. mo sọ pé ẹjẹ́ á sin lọ́hùn pẹ̀lú òdodo kọ́kọ́rọ́ alátẹ̀ tòun kàkẹ́ ni. ẹjẹ́ á sin lọ́hùn pẹ̀lú òdodo. àìwá sin lọ́hùn pẹ̀lú òdodo. ìwà ìdọ̀tí òun pẹ̀lú ẹ̀gbin ló lè mú ni máa wà lùjọ́ náà. ẹjẹ́ á sin lọ́hùn pẹ̀lú òdodo. àìwá sin lọ́hùn pẹ̀lú òdodo. ìwà ìdọ̀tí òun pẹ̀lú ẹ̀gbin ló lè mú ni má wà lìjọ́ náà. ẹ wá gbọ́ná ta ló mọ̀nà ẹ gbọ́ná ta ló mọ̀nà kí lọ́lọ́run ò fẹ́. ọlọ́run bá fojú di jẹniyẹn. àti wájọ gbé pọ̀ báwo lẹ́sìn wọn ta lè ṣe. kò ṣe má ní ìfọkùnrin pẹ̀lú obìnrin. hasbunallah ẹ já ṣe báyìí ẹ ṣe. ice water. bàbá wa Àrólé Sambo ẹ bá ń ké ẹni tí màá ké fún yín òun náà ni Tunjina mo sì gbàṣẹ látọ̀dọ̀ bàbá wa Bàbájírin. adamallahu hayatahu. bàbá ní kí n ké. ẹ má jò jábọ́. ọlọ́run wọlé pé ẹnu bàbá Amiru Jeshi níjọ́ tí a lọ kí wọn kọ́lọ́n kó kára kí a mọ̀ fún wọn. amiina ya Allah. Amiru Jeshi ní tẹ́ bá ka Tunjina dáadáa títí mẹ́jọ ní bẹ nínú Tunjina. ọlọ́run kó wọlé títí bẹ nínú Tunjina
gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ jẹ́ kọ́lọ́hún tì fún yín láburú ọlọ́mọsàbà tì lásìkò yìí. amina. gbogbo àwọn nǹkan tẹ́ wá fẹ́ jẹ́ kọ́lọ́hún sí kọ́lọ́hún wọlé àjókòó ẹni tó bá ké tó bá mọ̀ ọlọ́mọsàbà sí fún yín. Àmín. Allahumma salli ala sayyidina Muhammad. amin. salatan tunajjina biha min jami'il ahwali wal afat. وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا بها أقصى الغايات من جميع خيرات في الآيات وبعد الممات. أقملي للتافون سيزي والله. كوكو بيتبان ولا ما تقملي فوين آمين. ولا لا حول ولا قوة إلا بالله علي العظيم. القيامة لو قاموا. ẹ̀ṣẹ̀un sá èmi kì í tẹ́wọ́ gbowó bẹ́ẹ̀ni nínú tí wọ́n ṣe fún mi nìyẹn alikiyama làwọn máa ń dùn alikiyama ni mò ń dù tanyanyan àmọ́ báìbù ló ní pé ìwọ má ṣe máa kọ rẹ bẹ́ẹ̀ni tí wọ́n bá fi tinútinú fún ẹ tó bá fẹ́ wò ó nínú báìbù chapter tó wà tó bá ti délé gbé báìbù síwájú in the book of Marathon chapter 10 verse 2 ọ̀sáré máa mọ̀ wá wọ́n kiri. ó máa wí Ẹ, mama wọ́n sáré wa ni o. alhaja wa